ṣé o ń jealous pé ọmọ mi ń bá mi sọ̀rọ̀? Mama jealous. What do you mean? Pé ṣé mo jealous? Jum. Jumoke. Stop that! Stop! I can say it with my full chest. Don't worry. Tó bá mọ̀ pé inú ẹ mọ́, ẹrù òde bá ẹ, búra. Mo dúpẹ́. Yes. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ̀kọ́ báyìí nínú mi? Èmi tí mo gbọ́ good news, ẹ jẹ́ kí èmi lọ fún ọ̀gá ní good news. What happened? Your daughter is pregnant. Yes. Jẹ́ ká bọ́ lọ́wọ́ yọ ọmọ tuntun jòjòló òun ní o jẹ́ ká bọ́ lọ́wọ́ yọ. Mo tọ́ wẹ̀. Kí lẹ wí kí lẹ sọ? Ẹ wò kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Ó yẹ kí n wá jó pẹ̀lú ẹ̀ bọ́tá bẹ́ẹ̀ mi ò jó. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdó fún mi lówó mi. Brasamu. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló ní dá ìṣòṣì báyìí? Èwo ni kí ẹ fẹ́ mọ̀ kẹ́ máa frustrate ayé èèyàn? Ò ń lọ, mo ń lọ, mo ń bọ̀, ò ń bọ̀. Ó dẹ̀ ń disturb mi, ó fẹ́ kọlù mi, mo yà. Lórí títí ọlọ́dà, bó dẹ̀ jẹ́ títí elérukuru ni. Kí ni ìṣòro tẹ̀ nínú? Kí ni problem ẹ̀ tó fi ṣe ògbó òṣì sọ fún mi? Brasamu, ṣáà ń já ti tẹ́lẹ̀. Jẹ́bi àtẹ́jọ́ jẹ́bi ni kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ má bínú, Merry Christmas. Títọ́dún wo? Tọdún yìí ṣe bó ṣù yẹn náà la ṣì wà yìí. Ẹ má tanra yín jẹ, ẹ má tanra yín ṣùgbọ́n má tanra ẹ jẹ. Attention seeker, oníranu òṣì, oníranu. Ó dà happy birthday in advance. Kí ló wí? Happy birthday in advance. Speak up, speak up, speak up. Jẹ́ kó wù yẹn lọ sókè. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Brasamu. Happy birthday to you. Gbagba ti gbagba. Happy birthday to you. Brasamsam. O mọ̀ kí birthday mi ń bọ̀. Níṣẹ́ ni mo birthday yín Brasamu. Ọjọ́ wo ni birthday mi? Ṣé bẹ́ẹ̀ yín lẹ parí ọdún? Wà á parí ọdún. Ẹ tún dé nìyẹn. Ṣebí déètì yín ló parí iye yìí ni mò ń sọ. Mi pé 31st December. O tún fẹ́ jọ bí ẹ pé ní ìbẹ́yìn lẹ parí ọdún. Bẹ́ẹ̀ ni orí ẹ pé pẹ̀lẹ́. O tó fi mú ẹ tó fi dá mi dúró. O fẹ́ fún mi lówó ni. Torí àìfún mi lówó èpè ló máa gbà. Brasamu, àwọn olówó ta fẹ́ fún yín. Ṣùgbọ́n ṣe rí àdúrà. A máa fi àdúrà báyìí. A máa fi jagun fún yín ni. Kò ní bàjẹ́ fún yín. Ẹ ní ṣubú dànù. Ṣé wọn kí wọn kì í fi bẹ́ẹ̀ ṣàdúrà fún bẹ́ẹ̀ bí mọ̀ọ́kọ́ tán máa ń rí? Bí wọ́n máa ń rí mi bí wòlíì jù bí wọ́n wò pé wọ́n nídìí àti gbàdúrà fún wòlíì. Ṣé wàá gbàdúrà fún mi? Ṣé wọn kò jowó lọ fún mi ṣá? Brasamu. Ipe àdúrà lè jáde lẹ́nu irú ìwọ yìí. Ṣé wọn pé Ọlọ́run má jẹ́ kéèyàn ròyìn pé o torí Ọlọ́run ní ìrònú kó o lè gbàdúrà rí láyé. Ọlọ́run yóò kéèyàn mọ orú èèyàn tó jẹ́. A máa ṣàdúrà náà ni tábà ti ní nǹkan tá a lè fún yín àdúrà la máa fi ràn yín lọ́wọ́. Mo jẹ́ wàá appreciate àdúrà tó ń jáde lẹ́nu ẹ̀. Mo appreciate tó o bá tiẹ̀ lè gbàdúrà fúnra ẹ̀ tó ń gbà fún mi ó pè. Torí ká tó gbà fúnra ẹ̀ ni wà á ti move. Bọ́dà Sàámú a máa gbà fún gbogbo wa náà ni ara wa máa gbà fún gbogbo wa ni. Kò sí wàhálà. Kò ní bàjẹ́ fún yín. Màá wá respect ẹ.
máa respect Ọlọ́run lára ẹ̀ ìwọ kọ́ ni mo kúnlẹ̀ fún máa respect ẹ ó ní ó yá tètè bá mi gbàdúrà yẹn ṣe kíá lè yẹn ẹ ní ṣubú dànù a wà ní fiyín ṣàwàtì àmín ṣé ibẹ̀ ṣe ń ga yìí ẹ ní wálẹ̀ bí mo ṣe ń bẹ́ ṣe ń ga yìí tẹ́ ṣe ń lọ nílọ síwájú tẹ́ ń pọ́pùlà kiri ẹ ní wálẹ̀ àmín Ọlọ́run wà ní jẹ́ kẹ́ ẹ kú àmín sórí rírìn kiri ládùúgbò àmín kó rí bẹ́ẹ̀ àmín kó ṣe bẹ́ẹ̀ àmín Jésù Olúwa wa. àmín ní orúkọ Jésù Ayọ̀ Babalọ́lá jẹ́ ká dùn àbí wọlé àṣẹ lọ. ó dẹ̀ gbàdúrà fún mi sámi ẹ̀sọ́ ẹ̀kọ́ lè gbàdúrà fún mi. àdúrà yẹn ṣe sìn kìíní ṣá Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ kú kọ́má lórí rírìn kiri ládùúgbò. ó gbóbi sámi kò ní dá fún ẹ sọ́ọ́dì ẹ̀ tó dúró ọmọ tó ṣe àbí yéé àlọ́ tiẹ̀ o àlọ́ tiẹ̀ àbọ̀ tèmi tí ò bá jẹ́ pé ibi tí mò ń lọ mo bí sí pẹ̀lú ẹ̀ èmi ló sọ fún pẹ̀mí rìn kiri ládùúgbò níwọ̀n wà á ríran wò ilẹ̀kẹ̀ máa já. abẹ́ ìmọ̀ owó lẹ́ni wọ́n ní káwí fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa jẹrò àwí ìgbọ́ àfọ̀gbà ní mọ́mọdé ti kà bámọ̀ bọ́nù mo kékeré mo wíwíwí mo yányányá mo lẹ́nu kankan ò gbọ́dọ̀ yàgbẹ́ sórí ilẹ̀ yìí débi pé yọ̀wá rẹ̀ dalẹ̀ sí ẹ̀. bàbá ẹ ní sùúrù mo máa ní kán wá clear gbogbo bíbá yìí so that ká tó bẹ̀rẹ̀ ṣe at least á clear. ẹ wò mí wò ìṣẹ́ ní pọmọ gúnugún yà ní pọmọ àparò àgbéléwò ní pọmọ àti òro iná fífọ̀ ní pọmọ ẹni tí ń sọkùn gbogbo ẹnikẹ́ni tí ń dà mí láàmú lórí ilẹ̀ yìí Elédùmarè ó bá mi yọ ilé ayé mi wọn bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ni wọ́n ń dánwò lórí ilẹ̀ yìí tí mo mọ̀ tí mò ń dákẹ́ láti jọ́ ìdí wọn sọ̀rọ̀ ẹlòmíì ò mọ fáàdì àbíkí náà ń gbẹgẹdẹ fáàdì ṣé fáàdì náà ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ò kàn rí mọ́lẹ̀ káàkiri oríṣiríṣi nǹkan ẹ̀gbin ni wọ́n ń ṣe sí àyín. àmọ́ ẹ wá o ẹ nà sùúrù sí o ẹ mọ̀ pé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ ìjọba wà ọlọ́pàá wà o bùrọ̀dá mi dẹ̀ sọ pé àwọn máa kílẹ̀ gbogbo ẹ̀ so ẹ jẹ́ ká nà sùúrù sí ẹjọ́ nítorí Ọlọ́run. àní kí ni jẹ́ kílẹ̀ kó tó di pé kílẹ̀ nǹkan kan wọ́n pààyàn sí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n pààyàn sí ọ̀pọ̀ èmi ni wọ́n kílẹ̀ rẹ̀ fúnra mi. ẹ ṣe sùúrù o àní rọrùn ìjọba o ẹjọ́ nítorí Ọlọ́run. ìjọba ẹ̀rọ ń kílọ̀ kẹ́mi pẹ̀lú ìjọba ṣé mo fìbọn pa wọ́n ni àbí mo fọ́ wọn pọ́npọ́n lórí kọ̀ọ̀kan mi ṣé bó oògùn ni ṣé ẹ̀mọ tí wọ́n ń pè lóògùn ni ṣé ìṣe Yorùbá ni ṣé ìṣe Yorùbá ni ẹ wò mí ṣé ẹ rí ilẹ̀ tẹ́ wò yìí ẹnikẹ́ni tí n bá ká mórí rẹ̀ kò bá àṣàrọ̀ kò bá àṣọ̀sán kò bá àṣálẹ́ bí n bá ti nà wọ́n lóògùn ẹni bàbá mi kọ́ lórí mi kó tó di pé wà bẹ̀rẹ̀ ṣẹ́ lórí ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni. Sàámú rè bọ́dá Sàámú mọ̀ rè bọ́dá Sàámú bọ́dá Sàámú ẹ dáhùn bọ́dá Sàámú ẹ̀yin là ń pè é. bọ́dá Sàámú. orí yìí burú náà sórí yìí dàrú orí yìí dàrú náà kí ti yín kàn èwo ni pípẹ́ orí burúkú kan ẹ ṣí èrè. ẹ dúró náà ara ń fún èmi o kí ni bọ́dá Sàámú ṣe ń nugbó pẹ̀lú báàgì lọ́wọ́. jọjọjọjọjọ kí ni tí pé wọnú gbó lọ kí ló kàn yín pé bọ́dá Sàámú wọnú gbó tó bá wù bọ́dá Sàámú kó wọnú gbó lọ kó rìn lọ. ẹni sùúrù o kí ni bọ́dá Sàámú lè gbé báàgì lọ inú igbó lọ ṣe lóòótọ́. orí tí ẹ pé orí ẹ pé tí mò ń sọ nìwọ náà sọ yẹn ara ń fún mi torí mi mọ orí èèyàn tí bọ́dá Sàámú jẹ́ o mo mọ̀ wọ́n dáadáa. jọjọjọjọjọjọ kí ló try láti sọ yẹn orí mi ò pé ló ń sọ yẹn o. mi ò sọ bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá dẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ bọ́ mi ò sọ bẹ́ẹ̀. ṣó wà ókè èmi ń lọ nìyẹn o tó bá wù yín kẹ́ tẹ̀lé mi bó wù yín kẹ́ dúró kẹ́ máa wòran. ṣé nìjà lọ. ọwọ́ máa bà ọ́ máa mú jọkọ̀. òdiwọ̀ ẹ̀rù tí ń bà mí àti ń wọnú igbó lọ o ó yá ká máa lọ ká padà jẹ́jẹ́. ó má jẹ́ ká padà ní sùúrù mo fẹ́ mọ̀ kan tí bọ́dà Sàámú ṣe ní igbó yìí mo fẹ́ ìgbà tá a bá máa fi rìn díẹ̀ síwájú a máa rí wọn. ẹ dọ́ bẹ́ẹ̀ ẹ bọ̀ bá bẹ́ẹ̀ bá sá lọ àsákùntọ́gbá àrìndùnú tọkù bẹ́ẹ̀ kò ló bá jáde ń sàyí mórí légbó ni ẹ gòkè ajá kù bẹ́ẹ̀ ni ẹ̀yin rẹ̀ àbí mo sọ àbí wọ́n sọ ṣé mo sọ àbí wọ́n sọ mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà bàjẹ́ sórí ilẹ̀ mi n ó mú wọn báyìí dọ́kàn ṣé mo mú yàbí wọ̀ mú yín mo mú yàbí wọ̀ mú yín ẹ wo n ò bá yín dá
n ò bá yín jà o ọ̀yá ẹ kọjá sí àyè ẹ kọjá sí àyè n ò bá yín jà o kí lẹ wá rí sórí ilẹ̀ yìí gangan bí bẹ́ẹ̀ kọ́ bí n bá ti nà yín lóhùn kí bàbá mi ó pè mí sẹ́yìn. ẹjọ́ torí ọlọ́ bàbá mi ẹjọ́ ìṣàlàyé ẹjọ́ torí ọlọ́ ẹjọ́. ó yẹ sọ̀rọ̀ mo bọ̀ fíbílẹ̀ mo ń bínú bílẹ̀. bọ́dà Sàámú la rí a rí tí wọ́n wọnú gbọ́ pẹ̀lú báàgì lọ́wọ́ ara wa ń fún wa òun la wá fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣe nù lẹ̀ a fẹ́ mọ̀ tó fẹ́ rí mọ́lẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. láṣetẹ̀ ni wọ́n wọlé ọ̀dẹ̀dẹ̀ àwárí ìkọ̀kọ̀ mọ́ mi bọ́dà Sàámú la rí tàbí. ẹgbẹ́ ló sọ̀jà rẹ̀ ebi lẹ̀ yín lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí fún ọ̀dà mo bọ̀ Sàámú tèwo ṣé Sàámú tèmi àbí Sàámú mi àbí Sàámú ti pé méjì. Sàámú yìí náà ní Sàámú ọba community. ẹ fẹ́ máa parọ́ àbí ẹ fẹ́ máa lu ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí fún mi àbí. ọ̀dà n ò ní bá yín jà n ò ní bá yín jà ṣùgbọ́n tó lè kó yín yọ nísìn òun ni pé kí n mọ̀ ní Sàámú èmi àti yín gbogbo wa wà jọ dìde báyìí gbogbo ibi tí ilẹ̀ mi dé pátápátá á wà jọ ní lẹ́lẹ́sẹẹsẹ tí n bá wá fojú kan Sàámú àjẹpẹ́ ẹ bọ́ lọ́wọ́ kúrò ní ẹ bọ́ lọ́wọ́ àrùn ẹ bọ́ lọ́wọ́ fún ṣùgbọ́n tí n bá fojú kan Sàámú tí n bá fojú kan Sàámú bí n bá ti nà yín lógun kí bàbá mi ó pè mí lọ́rùn. ẹ ṣe sùúrù bàbá ẹ má ná wọn ní nǹkan ẹ má ná wọn ní nǹkan o. ẹ ṣàrọ̀ dá ẹ má ná wọn ní nǹkan o bàbá. ẹgbẹ́ náà ti tọ́ ariwo òsì wo lẹ fa ẹkún òsì wo lẹ sùn láì ṣe gbére ẹ̀yin ẹ wò bẹ́ẹ̀ sí ń dàbí láàmú ẹ wò bí mo ṣe ń làágùn lódì lódì ẹ wá jẹ́ kí n máa rìn káàkiri orí ilẹ̀ gbogbo orí ilẹ̀ láti fọ́ tán àrí Sàámú àbí ọ̀yá Sàámú òun dàbà. oúnjẹ ẹlẹ́dàá yìí tó oúnjẹ ẹlẹ́dàá yìí tó a rí bọ̀dá Sàámú tó wọ bíi. ṣé bọ̀dá Sàámú yẹn ṣé ọmọdé wa ni wọ́n ni tá a fi rí wọn látàárọ̀ báyìí. ẹ wò ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ obìnrin ni yín wọ́n ṣe ń tìrìtì yín ó ti ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi ṣé wàá rí nǹkan ọmọbìnrin lóòótọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ilé máa ń lọ. omi mọ̀ darẹ̀ láàmú èmi mọ̀ pé wàá rí nǹkan wọ́n yà yín ni ẹ dákun ṣé bẹ́ẹ̀ Sàámú wa kéré ni ṣé bẹ́ẹ̀ Sàámú wa kéré ni kò síbi tí Sàámú fẹ́ sá sínú ọgbà yìí tí wọn ò ní fojú kan Sàámú bó ṣe gùn tóun ibo ló fẹ́ bá títà ní rí àwa wíta ìwí ọwọ́ ní ẹ̀ẹ́kìnnì ọ̀yẹ́ nsọ ọ̀nà bẹ́ẹ̀ náà já síta ẹ̀ náà já síta ẹ̀ nsọ. jẹ́ o. ọ̀nà ìmọ̀ ògùn mọ́ta ń bẹ̀ ẹ bọ́ báyìí. ẹ bẹ̀rẹ̀ sí ní dàbí láàmú. tó o bá ná wọn lóògùn kò ní dáa fún ẹ tó o bá ná wọn lóògùn Daniel kò ní dáa fún ẹ àwọn lórí burúkú aláyọjú ràn kílẹ̀ wá mi kiri fún kí ló kọ́ yìí pẹ̀lú báàgì. ibo mo lè sáré rí kíní ìmọ̀ ibo mo lè sáré rí kíní ìmọ̀ torí mo fẹ́ rí bí Daniel ṣe máa ná wọn lóògùn tó rálá gidi kò ní gbọ́ kó tiẹ̀ ná wọn lóògùn káyé wọn bàjẹ́ wọn á lè padà lẹ́yìn mi orí mi burú mo dẹ̀ yìí máa gba commission lórí ilẹ̀ tó fẹ́ tà yìí. mo ní ọsọ mi lẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. tí ẹ fún mi lẹ́nu. ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀. èkéde pẹ̀lú èpè ní ìpele gbogbo ẹnikẹ́ni tí bá ti ń parọ́ láyé olúwa rẹ̀ ó jalè ó lè ní. ẹ dákun Sàámú òun ọ̀dà báyìí ṣé ti má gbọ́ yín lóògùn báyìí ṣé mo jẹ̀bi ṣé mo jẹ̀bi. lọ́rọ̀ ẹjọ́. sàbúdà sọ́yà sàbúdà. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ti rí pé bó ṣe wà yín nìsín ṣe rí pé bó ṣe wà yín nìsín gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí náà ó ti kọ́ wọn lọ́gbọ́n wọn ò ní ṣerú ẹ̀ mọ́. ọlá pọ̀ ọ̀rá rẹ̀ lọ́wọ́ mi ni o tó bá ṣe pọ̀ ọ̀rá rẹ̀ lọ́wọ́ mi gbogbo ń tọ́ sọ yìí ẹjọ́ èmi ò dígbọ́ èmi ó ti nà wọ́n ní tí wọ́n nà wọ́n. ẹjọ́ bàbá mi ẹjọ́ torí ọlọ́pàá ti ṣẹlẹ̀ mọ́ àdídé bímọ láyé. àjẹsínà bí gan mọ́ ẹnì kan ti bẹ̀bẹ̀ ẹjọ́ torí ọlọ́pàá ṣàánú mi bàbá mi. ẹ mọ̀ pé wà tẹ́ ń wu ìwà tí ò dá ni ìwà àkàlẹ́ wù yìí eléyìí ọmọ kọ́ gbogbo àwọn èèyàn lókù lọ́gbọ́n ńgbà téèyàn bá ṣe wàhálà tọwọ́ owó tọ́ra lẹ̀ ọwọ́ ara lẹ̀ tán àwọn olórí burúkú kan wá bọ́ sórí ilé ọ̀hún wọ́n ń dalẹ̀ bẹ́ẹ̀ àwọn míì wọ́n gbẹ̀lẹ̀ kótókótókótó oríṣiríṣi nǹkan àbàmì ni wọ́n rì mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ dákun sẹ́ń tọ́ra lẹ̀ ṣé dáadáa lẹ fẹ́ fún àbọ̀kàn kù ẹ sọ̀rọ̀ kí ẹ dáadáa lẹ fẹ́ fún àbọ̀kàn kù ẹ wá rò pé eléyìí tẹ fẹ́ ṣe ẹ lè ṣe gbé kẹ ẹ lọ gbé irọ́ lẹ pa bí n bá ti nà yín lókun sẹ àti kò ní tánù ní tẹ nà wọn sẹ. bàbá ẹjọ́ àti bẹ́ẹ̀ yìí látàrọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má ná wọn ní nǹkan ẹjọ́ nítorí Ọlọ́run. ọ̀dà mo ti gbọ́ kọ́ bọ́dà yìí pé n bá mi sọ̀rọ̀ ń ọ̀gbọ́ kọ́ fọ́ kẹ́nìkan fà kan lè nà wọn. rárá ẹ ti wọ́n fà kan lẹ̀. rárá. ó jẹ́ iná ìdíje ẹ dìde. jẹ́ bóyá fẹ́ sẹ́wọ̀n. irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀.
ìgbádùn gàlọ́ ṣé tó báyìí ni ẹ wo lẹ ẹwẹ ní ọkọ. ẹ̀yin ọ̀rẹ́. ìgbádùn gàlọ́. ẹ̀yin ọ̀rẹ́ báwo ni. ṣé pé òótọ́ ni nǹkan táwọn èèyàn ń sọ. ní kí ni òótọ́ ni kí ni o fẹ́ máa gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ káàkiri ó jẹ́ má gbọ́ nǹkan tó ń sọ. bọ́ torí ẹ jẹ́ ẹ̀sùn tọrọ fún yín iṣẹ́ Father Christmas yìí ó pé ju bí mo ṣe rò lọ. ní ọjọ́ kan tí n bá jáde tí n bá ṣírò màá máa pa tó 15,000 mo dẹ̀ ti ṣọjọ́ mẹ́ta ẹ̀yin náà calculate. 45,000. ọ̀rẹ́ àbíká náà bẹ̀rẹ̀ Father Christmas ni. èdè wo ni kí n bá wọn sọ̀rọ̀. èdè wo ló ń lò. èdè wo ló bá lẹ́nu mi Yorùbá yìí ni ìta ló ráyè kó máa kó àwọn ọmọ káàkiri kó máa kọrin on the first day of Christmas my true love mi ò ráyè gbogbo yẹn kò dẹ̀ sí ibi tí mo dé kí n tó kọrin kan sí méjì wọ́n ti fún mi lówó. ọ̀rẹ́ ìyẹn tiẹ̀ dá jẹ́ ká má jẹ́ ká fọ̀rọ̀ ilẹ̀ sọ̀rọ̀ mo ní job interview lọ́la adùn mo dẹ̀ máa need 15,000 fún mọ́tò jọ bóyá o lè yá mi. 15,000. ibo kí n ti rí 15,000 ló pè bẹ́ẹ̀ yẹn ló fi dà lálẹ́ gàràgà. ọ̀rẹ́ bó ló ti lè rí ṣé bóun ló sọ nísìnyí pé tó bá jẹ́ ọjọ́ kan fún Father Christmas o pa ọmọ apá tó 15,000 ó dẹ̀ ti lọ́jọ́ mẹ́ta yà náà láṣẹ pé o forí ẹ̀rù mú pé kò lè dá padà ó máa fún ẹ padà náà. ó dáa kò sí wàhálà tó bá dẹ̀ jẹ́ 5,000 náà lórí yá mi. ọ̀rẹ́ kò sí 3,000 kọ́. wo ọ̀rẹ́ kó o go lower than that kó o sọ 1,000 o ò lè rí gbà mí. so omi ìpò lè yá mi lówó yẹn báyìí. wo tó bá ní nǹkan míì sọ ẹ bá rí tí o máa jẹ màá bá ẹ bọ́ bẹ sí. so ìwọ ò lè yá mi lówó náà. ṣé o wá fẹ́ máa sìrègùn lé mi lórí ní báyìí àbí kí ni gbogbo eléyìí tí o ń bá mi forí wó òun káàkiri nígbà tí mò ń ṣe Father Christmas ni. ọ̀rẹ́ ṣọ́ra ẹ o ti ń lọ fà o kò jẹ̀bà tó bá máa jẹ̀bà tó bá dẹ́ni jẹ́ kó máa lọ. ọ̀rẹ́ kí ló dé tó yẹn lórí èlò ló wá sọ̀rọ̀ tó yẹn ló dẹ̀ sọ ọ̀rọ̀ kò gbákògbò dẹ̀ sọ̀lù lórí pé kò kọ̀ yá wa ọ̀rẹ́ wa lówó lásán ọ̀rọ̀ mẹ́rin ó dẹ̀ wá sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ òun foríwọ́ rùn òun foríwọ́ kìíní kan ló wá sọ̀rọ̀ tó yẹn sọ̀rọ̀ ẹ wa kò dá o bó lọ bẹ̀ yẹn wà. ọdún olówó kérésìmesì dé ọdún ọlọ́mọ ọdún ti dé wá bá mi yọ̀ kérésìmesì dé. ọkọ yìí dìbò ní sẹ. ilé yóò dìbò ohun èèyàn lélẹ́yìí owó bóyá ń ṣe náà. báwo yà wò mi ò yá wẹrẹ nítorí pé Sàámú. kí ló sọ yẹn nú. Sàámú. Sàámú. kó ń ṣe bòbó yìí kó kó ṣe pariwo bọ̀dá Sàámú ni. ó ti ẹ̀yẹ́ mi ò fi bọ̀dá Sàámú yàrá wà lọ́wọ́ wọn kò sí nǹkan tó lè ṣe kò sára tó kì í dá. ilé surprise èmi o. lájọ́ Sàámú alájọ́ oṣù bá tán mo fẹ́ gbowó ní. kí n kókó tarí mú bọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà yìí àṣedànù tí mo ṣe ó ti tó. mi ò lára àṣedànù kankan rárá mọ́ àṣedànù tí mo ṣe ó ti tó mi ò ṣe mí mọ́. On the first day of Christmas, my son said to me, "Oh, glory, mountain bed." Ẹ̀dùn mú bọ̀, ẹ̀dùn mú bọ̀. Orin yẹn mú bọ̀. Ẹ̀wá. Tani? Tani ọ̀bẹ? Tani? Èmi ni. Mi ìrí ẹ rárá o. Mi mọ̀ kó o lọ sọ̀rọ̀ Ọlọ́run.
mo rò pé ọkọ ló sọ̀rọ̀ láti inú yàrá ìwọ ló jókòó síbílẹ̀ kan tó sọ̀rọ̀ mi rí ẹ̀. ẹ rí mi bí mo yẹ tó yìí. fẹjọ́ lẹ̀ kí ló pè mí fún. ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ yín òun ni mo ní pé kí n bá yín sọ mi mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ká ṣe lọ́dún yìí torí gbogbo eléyìí tá ti ń ṣe bọ̀ látọdún tó ti kọjá tẹ bá dé náà èébú náà lẹ máa gbà ń bẹ̀ bí mo dẹ̀ ṣe wáyé mi ò lára ṣe dànù má ṣe dànù tí mo ṣe ó ti tó mi ìfẹ́ ṣe mí mọ́ so mo fẹ́ mọ̀ kí ni nǹkan tẹ fẹ́ ká ṣe lọ́dún yìí torí bẹ́ẹ̀ ṣe wà yẹn nǹkan òkín máa ń jọ yín lójú tá bá ní ká surprise yín ara wa la máa surprise èmi ò dẹ̀ fẹ́ kéèyàn kan dé kó wá bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ sí mi lára so kí ni nǹkan tẹ fẹ́ gògògàn báwo lẹ ṣe fẹ́ ká ṣe birthday yín lọ́dún yìí. tí ọba bá surprise èèyàn á sọ fún yàn kó tó dé kó ṣe wo bí o tẹ̀ láyé ẹjọ́ jáde kí ló fẹ́ sọ gangan please just tell me kí ló fẹ́ sọ gangan. Sister Yoshibi ẹjọ ṣé bẹ ṣe sọ fún wọn sìn kí ni assurance tẹ̀yin ni pé ó máa sink sí wọn lọ́pọlọ. jọ gbé gbogbo ẹnu ẹ sọ̀hún jàre ẹ gbà mí bọ̀dá Sàámú sọ̀rọ̀ ìwọ náà dá sí ṣé wọn ni mo bá sọ̀rọ̀ ṣé wọn ni bọ̀dá Sàámú ni àbí mo kọjú sí ẹgbà tí mo sọ̀rọ̀ ni. ẹ wo Sister Yoshibi nǹkan tí wọ́n sọ ẹ̀ náà kò tí pọ̀ jù nǹkan tí Mr. Long sọ ò tí pọ̀ jù nǹkan tí wọ́n jọ láti bá yín sọ ni pé ọba community òun lè bá sọ̀rọ̀ gbogbo. ìwọ náà jọjọ ọ̀nà bí àkàrà tákàrà bímọ nígbà wo ló débi báyìí mo ń sọ̀rọ̀ ìwọ náà interrupt ó sọ̀rọ̀ ẹ má gbà mí kẹ́ bọ́dá Sàámú ṣe rẹ́rẹ́rẹ́dẹ́. gbẹ́kọ́ kò fẹ́ ní òṣè kò fi kọ́gì ẹlẹ́nu bùsọ̀yìn aṣíèrè nítorí o ti ní kọ́lọ̀ mi létí àbí pọ́pù kan ní elétí ẹ̀ ṣé bó lakọ orí burúkú tó ní ó máa jóná nù lẹ́yìn tó padà dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ òṣì tó ní òṣì tó fi ṣàkó òṣì yẹn ó máa dúdú wà ní bẹ́ẹ̀ ni èmi ló ń pòwe mọ́ ló ní ọjọ́ wo la bí àkàrà tákàrà ń bímọ èmi kọ́ ló ń rí fàṣì tálákàrà tálọ́mọ́ bóde ṣe wọ ọmọ yẹn sínú ẹni sínú ẹ ló jẹ́ àti ní ilé àtẹnugbẹ sínú ẹ lọ̀tẹ̀ ọ̀tẹ̀ sínú ẹ ló jẹ́ sínú ẹ ni ìgbà tó kẹ́rù tó kó kúrò nínú ilé kó bá ẹ bóde bá ẹ last minute ló ń lò injury time ló wà so ìgbà tó máa dé òun ló bá ìgbà tó dẹ̀ ti dé ó ti gba promotion so sínú ẹ lọmọ yẹn don't surprise me I am full of surprises. I am the one that will surprise people. Don't surprise me. Oríṣiríṣi nǹkan ni mo ní tí mo lè fi surprise èèyàn. Àti pé surprise tẹ́yìn fẹ́ ṣe fún mi yẹn. Ìjọ́ wo lẹ mọ̀ tí birthday mi jẹ́? Ta ni onímọ̀jọ́ tí birthday yín jẹ́? Ṣebí birthday yín ni wọ́n fi parí ọdún. Orí ẹ̀ ò pé bàbá ẹ̀ ló máa parí ọdún. Bàbá ẹ̀ ní birthday ẹ̀ jẹ́ parí ọdún. Kò sí ìjọ́ tẹ̀ celebrate mi nìyẹn. Mo dẹ̀ ní bàbá ẹ̀ sí yín lọ́wọ́. Spirit mi ló wà ní country. Spirit mi ló wà ní country. Èmi gangan ó níbi tán bí mi sí. Èmi àtànàbí kan ni wọ́n jọ bí sí ìlú kan Doha ni wọ́n bí mi sí spirit mi ló wà ní country body mi gangan Doha ló wà èmi àtànàbí kan lọ́jọ́ bí níjọ́ kan náà Doha náà bí mi sí ní post train ní Doha ní Qatar ibẹ̀ náà bí mi sí ẹ fọ́pá ẹ mọ ibi tán bí mi sí gangan ẹ má sọ fún yàn ẹ gbé sẹ́mi bẹ́ẹ̀ onírànù kí ló ṣe ìwọ gbígbẹ́ tó ń kí ló ṣe. ẹ wo mo ní kí n wá sọ fún yín ni arákùnrin kan wà lẹ́yìn ibẹ̀ yẹn ó dàbí pé ó fẹ́ máa ṣe gángan lẹ́ẹ̀kọ̀ọ̀kan àníkó tó fi wá surprise mi tí mo fi wá bá yín ni pé ẹ̀kọ̀ọ̀kan tó bá ti fẹ́ sí yẹn orúkọ yín ló ń dá ó kàn pariwo bọ̀dá Sàámú lóye mo yín ní kí n wá sọ fún yín o kó má di pé àwọn èrò máa péjọ síbẹ̀ ń sìn wọ́n máa sọ pé bí ẹ̀yin lẹ fi ṣe oògùn owó àbí nǹkan ó tún wá fi style jọyìn àtiwájú ó fi style jọyìn náà ẹ kàn lè lọ́wọ́ ṣá. ọmọ yìí orí ìpàlẹ̀ bàjẹ́ ẹjọ́ kí ni gẹ́ndẹ̀ ọmọ tó ń lọ yìí. obìnrin orí ẹ ò pè obìnrin lélẹ̀ lójú ẹ jọ ìgbà tó wà yẹ ṣé nǹkan kan wà ń bẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọ́lù bíi ṣọ́fẹ̀ yìí èmi ló dúró bí lọ ní wèrè ìjọ wèrè àjọ wọn lè yín o tó bá bí ẹ̀dá jẹ́ kí túrí ẹ̀ kó tún gbà bí ìkọjá lọ́mọ yìí ó ti dà mo ṣẹ̀ṣẹ̀ yanjú wèrè kan tọ́tọ́ náà ń jẹ́ kí n yanjú ẹ̀ láàrin ìsìn ìwọ tún gbé pàtó ó tún gbé dé kò sí problem you see kò sí problem tó wo ṣùṣùṣù tó pe Yoshibi wèrè no problem. èmi kọ́ ló kò dárúkọ mi gbogbo bóyá dúró síbi báyìí orúkọ yín ló ń dà bọ̀dá Sàámú èwo wà ní ti tèmi. kò mọ tó fẹ́ sọ ni ìwà tí wọ́n ń wù látìgbà tí mo ti dé bí sójọ́wọ́ èèyàn gidi ẹ̀gbọ́n ẹ̀ àbí bọ́ọ̀dá ẹ̀ àbábúrú ẹ̀ náà ló wà ń bẹ̀ tó ń ṣe gangan ó jẹ́ yọjú sí ẹ̀yán mọ́ I am coming back do you get that? tí n bá dédé rìn lọ ládùúgbò tí mo kàn dédé gbọ́ téèyàn kan sọ wípé bàbá Doha tán ló ń pè mí ń Doha ṣé mo kò lè ṣe yín
tẹ́ ẹ bá lọ tú àṣírí mi igbe nítorí mo sọ fún yín pé dòhà àná bí mi sí ní kàtà tẹ́ ẹ lọ jẹ́ káwọn èèyàn mọ̀ tí yín bá yín nìyẹn ẹ̀yin ẹ sọ́kẹ́ ẹ kú spirit mi tó ń ra manage ní kó máa manage tó bá sọ fún anybody igbe dòhà àná bí mi sí ẹ̀rọ̀gò Yọ̀ṣíbí kò yọ̀wọ́ náà lẹ́ o tó bá bí ẹ dá kí nǹkan kọjá kó ní dòhà. báwo ni o ṣe fẹ́ sọ pé kàtà. ṣẹ́gbọ́n kí ni kápítà dòhà wà rí ọ̀wọ̀. ẹ fún ọ̀bọ̀dá sọ̀rọ̀ tá à ń sọ ọ́ lẹ́ ẹ̀ tí ì sọ́tọ̀. kí ló ṣẹlẹ̀ ẹ́ ewu lè tẹ̀ ṣe wájú lé kí lẹ fẹ́. ẹ wo ẹjọ bọdá Sàámú là ń béèrè ẹjọ ẹ bá wa pè wọn ẹ wo náà ẹ wo. ẹ mélòó mo fẹ́ sọ fún yín ṣé tí ń dì ní mo ní bọdá Sàámú tẹ̀ béèrè wọn ò sí lé ẹgbẹ́ wẹ̀rẹ̀ kúrò wájú lé fún mi náà. sis ẹ lè sọ pé bọdá Sàámú ò sí lé ní situation yìí náà ara ọ̀rọ̀ mi ò yá náà ẹ lè sọ pé bọdá Sàámú ò sí lé. ṣé ilẹ̀ máa wà gbélé kí wọ́n ní wọn ò sí lé ọlọ́run lè bẹ̀rẹ̀ máa gbà nítorí ọlọ́run wọn ò sí lé ẹgbẹ́ wẹ̀rẹ̀ kúrò wájú lé wa. ẹjọ kí ló ṣẹlẹ̀ ṣé ìṣe drama nulẹ̀ yìí. ṣé lè jọ drama lójú yín ṣọjọ drama lójú yín mo béèrè tó yẹ máa bẹ̀rẹ̀ wèrè yín nìyẹn. àbí wèrè lélẹ̀ ṣé mo bẹ́ẹ̀ wí ni bí o ṣe mo béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ ní ṣé báwo tí mo béèrè rẹ̀ lọ́wọ́ ẹ lélẹ̀ ṣé o sí wí ni ẹjọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ. Ọlọ́run ṣe pé ẹ ti dé Yọ̀ṣíbí ẹ̀yin ni right source láti fún wa níbi tí Sàámú wà ẹjọ́ àbúrò mi ni ẹjọ́. lọ́yẹ̀ nítorí kíni kí ló ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ ní ìbọ̀dá Sàámú fún. gángan ni èèwọ̀. ó ṣe gángan gángan yìí máa bàjẹ́ o gángan wá bà lé irú ẹni tó fáìn báyìí tó jẹ́ pé àwọn kan wà tí ẹ pé láti ilẹ̀ wọn báyìí wèrè proper ni wọn tó yẹ kí gángan bà lé tí ò bà lé wọn tó bá jẹ́rú ẹni ló wá bà lé kí ló ṣe ẹ́ wèrè á bà lé orí ọ̀sẹ̀ sórí ìburú ni ṣé mi lè fi wèrè lọ. bẹ́ẹ̀ni oṣù sàn jáde ẹ̀yọ́ kí ni kò lẹ́fẹ̀ẹ́ kí bọ̀dà Sàámú ṣe. bọ̀dà Sàámú ẹ ká sọ ẹ ká wọ̀ sà. bọ̀dà Sàámú ó lọ ṣe o bọ̀dà Sàámú ẹ káàbọ̀ Sàámú ẹ káàbọ̀ lọ Sàámú ẹ káàbọ̀. Sàámú! òun náà ni. Ṣéràn ni. Bẹ́ẹ̀ni sá. Praise the Lord. Praise the Lord. Gbígbéga lórúkọ rẹ Ọlọ́run. Gbígbéga lórúkọ rẹ Ọlọ́run. Ọba tí ò kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu àgbàṣẹ tó wà lẹ́nu mi dẹ̀ sí wa bẹ́ẹ̀. Èmi la ò ní í yọ̀ sí. Èmi la ò ní í yọ̀ sí. Bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní í yọ̀ sí. Bọ̀bọ̀ ya wèrè ó ti ya wèrè. Bọ̀bọ̀ ya wèrè ó ti ya wèrè. Bọ̀bọ̀ ti síwí ó ti ya wèrè. Ó ní sàn. Ẹ̀rọ ò ní gbádùn. Àbọ̀ gbọ̀ ṣẹ́ ò ní dọ́gọ̀. Ayé ẹ̀ máa padà bàjẹ́ ó máa ń rán lọ́rùn lójú ẹ̀mí wa lọ́kọ̀ sí kan mi. Èmi mo sọ̀rọ̀ ẹ̀dí wọ̀. Ọdẹ wìrì ló jà. Bẹ́ẹ̀ ni mi ìfẹ́kọ́sọ̀ ni iṣẹ́ owó mi ni. Èmi ni mo yà wèrè. Bẹ́ẹ̀ èmi ni mo yà wèrè. Lélẹ́yìí á ṣí èrè yìí. Báwo ló ṣe ń ṣe gangan ìgbà wo ló ti bẹ̀rẹ̀ kí lè mọ bàtọ̀ lọ́run dá mi lóhùn àdúrà mi. Bro Sam ó ti tó bí 3 days tí gángan ẹ ti wọnú ara ìsà tó ti ń ṣe. Àbò náà wá sọ fún wa bí tọ́lọ́mọ kan ń ṣe gángan kiri. Àbí. Tó ń pariwo bọ̀dá Sàámú. Wèrè ló ń ṣọ̀rẹ́ wèrè ló ń ṣọ̀rẹ́ lọ́ ló máa pàwọ́. Àbí bẹ́ẹ̀ kọ́. Ìtọ́wọ́ bá wa bí sẹ́kọ̀ọ́ síbẹ̀ tó bí ọjọ́ mẹ́rin. Ó ti tó bẹ́ẹ̀ o. Tí wèrè bá dẹ̀ ti tó bí 7 days lára èèyàn ó ti launch nìyẹn foundation ni. Ó ti ṣe foundation. Kí ló wí? Ọjà yá ni. Ọjà yá ni. Ariwo yìí ló kàn ń pa Sàámú. Èmi ò tọ́ púpọ̀ orúkọ mi. Wọ́n pòrí mi lọ́wọ́. Ta ló pòrí ẹ? Mo sì ń pe nọ́mbà títí òpin kọ. Jọ̀tún Ọlọ́run, mo lálejò wèrè ni. Jọ bẹ́ẹ̀ ni ó ní. Nǹkan tí mo wá rí ẹ fún wa very very important gan ọjà wọlé ká sọ̀rọ̀ jọ. Jọ̀ọ́ mi nígbà táìmì rárá, ṣáàdúró dèbí. Èmi ni mo ṣe. Olórí burúkú ìpàdé mi lọ́nà tẹ bá mọ̀ tó fojú mi rí pẹ̀lú aṣọ Father Christmas. Kérésìmesì, ọdún dé, ọdún ọlọ́mọ, Kérésìmesì, ọdún dé, ọdún olówó. Ṣé Father Christmas máa ń sọ Yorùbá ni? Kérésìmesì, ọdún dé, ọdún olówó. Kérésìmesì, ọdún. Wábí. Kérésìmesì, ọdún dé. Wèrè nínú ẹ̀ṣọ́ red. Father Christmas. Ó mo rò kò rí ẹ burú tó jẹ́ Father Christmas ló ṣẹ̀ṣẹ̀ dáhùn. Wá ṣé Father Christmas sọ Yorùbá ni? Ṣé Róòmù ni wọ́n rìn náà ti wá báyìí? Orí ẹ bàjẹ́ Mọ́kànlá ló ti wá. Mọ́kànlá ló ti wá. Orí ẹ dàrú. Wá ìwọ ní gbogbo òṣì. Àbí wọ́n ni mo rí lọ́dọ̀ ìyá díá tó gbàbẹ̀ kọjá táwọn ọmọ bíi mẹ́ta kan wà níwájú ẹ
tó nà kan sí wọn tí wọ́n fún ẹ lówó mi ò mẹ́ni tó wà nínú ẹ̀kú yìí àmọ́ tẹ́lifí fẹ́ kó o mọ̀ ní wípé gbogbo owó tó bá gbà ní community 20% tiẹ̀ èmi mo ní 20% kó o kó fún mi tó bá yọ 5 naira ń bẹ̀ tó bá yọ 5 naira ń bẹ̀ máa yọ fádà kú olórí ẹ̀ wá kú Christmas nìkan. mo rò pé ẹ ṣí èrè mo rò pé orí yín dàrú tálẹ̀ rò pé ń bá sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ tó bá yẹ 5 naira tó bá yọ. ẹ wo mi o ẹ lè má dá mi mọ̀ èmi mọ̀ yín o ẹ rò pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún gbogbo àwọn ará àdúgbò àbí ẹ lè rí yẹn ṣe fẹ́ mi o ẹ lè rí yẹn ṣe fẹ́ 20% lọ́wọ́ tèmi gbogbo òṣì tẹ máa ń ṣe káàkiri àdúgbò ẹ má gbé dọ́dọ̀ mi ẹ má. jọ ṣe kíní kan fún mi òun lóhun aaron bọ́dì ní bọ́dì ẹ̀ lómi jọ ta ni ẹ ta ni wọ ta ni ẹ. ẹ ní fóònù ṣèbẹ ẹ ní fóònù ẹ lọ browse ẹ. wá ṣé mi ló sọ̀rọ̀ sí báyìí. ọdún olówó ọdún dé. wá ṣó ṣe sọ́jí sí di ní. mo dáràn. kò sí bó ṣe lè wù kó rí èmi Sàámú Ológìnní kò sí bó ṣe lè wù kó rí nínú community tó wà tí ẹ ti bá ẹ mi ò ráyè tí ẹ ń sẹ̀ tí mò ń dúró dè ní but bó ṣe lè wù kó rí sẹ́ẹ̀ máa wá ẹ̀ kàn mi ò mọ ẹ o bá wà á ríran wò. rárá o èwo ni ha tẹ ṣe èwo ni ha àwọn ètè máa ń ṣe gan ó lálí mi tó bú mi gidi mo wá wò pé ta ló lè jẹ tó máa máa lálí mi báyìí nínú community mo wá wá díẹ̀ títí mo wá ní káwọn bọ́ìsì mi wá díẹ̀ mo wá rí wípé ẹ̀rọ̀nù ni mo dá ohun ìjọ ohun ẹ̀rọ̀nù bọ́dì yóò jọ bọ́dì ẹ̀rọ̀nù Father Christmas wo ló gbẹ̀ báyìí èmi ò mọ̀ pé ẹ̀rọ̀nù ni wọ́n bá mi wá dídélé tí màá ṣọ́ ń bá délé ẹ̀ ń bá rí tó fọ aṣọ Father Christmas ó fọ̀ sá sóòrùn ẹlẹ́rìí burúkú yóò fẹ́ tún lò next year àti ṣáàtì àti ṣòkòtò tí mo rí wọ́n palẹ̀ gbogbo ẹ̀ mọ́ níyà ń bá lọ rí mọ́lẹ̀. Ore o aṣọ Father Christmas ọ̀hún ore ó ní mo fẹ́ rí mọ́lẹ̀ yìí kò ní dáa fún ẹ kò sí bó ṣe lè wù kó rí pẹ̀lú agbára àṣẹ tó wà lẹ́nu mi àti agbára èrò tó wà lọ́kàn mi ibikíbi tó o bá wà kórí bẹ̀rẹ̀ sí ní ta ẹ́ kórí máa ta ẹ́ kọ́dẹ̀ gbé ẹ dọ́dọ̀ mi tó o bá gbé ẹ dọ́dọ̀ mi ara ẹ ò ní balẹ̀ gbogbo aṣọ wèrè tí mo bá ọ ní mo rí i. kó máa ta ẹ́ orí yẹn máa ta ẹ́ parí èmi ló bá dánwó eléwo kò ní dá ayé ẹ̀ máa bá yẹn. lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ibikíbi tó wù kó wà ibikíbi tó wù kó wà mò ń bẹ́ẹ̀ ṣe pẹ̀lágbára àṣẹ tó wà lẹ́nu mi lórúkọ Jésù kò rí máa ta ẹ́ kò rí máa ta ẹ́ wọ́n máa gbé ẹ dọ́dọ̀ mi kó tó di parẹ́ ẹ balẹ̀. èmi ni mo dìdí sọ bẹ́ẹ̀ ibi tí mo rì sí yẹn o ni mo ti fi ẹnu sọ̀rọ̀ mo sọ̀rọ̀ síbẹ̀ mo ní wọ́n tó bá jẹ́ pàṣẹ yẹn sì wà lẹ́nu mi kò rí máa ta kọ́ dẹ̀ gbé wá bẹ́ẹ̀ mi ṣé bò lè gbé wá yìí èmi ni mò ń ṣe bó ṣe wà yìí èmi mò ń ṣe mo máa lọ sùn ni tí mi ò bá ṣàdúrà fún bó ṣe wà ààrẹ ò lè Sàámú ọ̀bùdá Sàámú ẹjọ́ má jò jájá. ìwọ kọ́ ló ń ṣe o èmi gangan ni mò ń ṣe. ọmọ yìí máa sàn mí ní etí o ọmọ yìí ń gbá etí agbára tó o ní lọ́jọ́ kìíní àná òun ló lò yẹn àmọ́ agbára tèmi ní òun ni mò ń lò fún ẹ báyìí n ò dẹ̀ ṣe tán láti dáríjì ẹ̀ wo bẹ́yìn ṣe ń kó bára yín nìyẹn o oníwọ ló káṣọ ẹ̀ tó lọ rì mọ́lẹ̀. èmi gangan ni mò ń ṣe àròṣẹ ó wà lọ́kàn mi àgbàṣẹ ó wà lẹ́nu mi bí mo ṣe rò ó tí mo dẹ̀ gbà ológun tó fi ṣe mo ní orí máa ta wọ́n máa gbé wá bá mi òní. tú ẹ ọ̀ọ́ni náàdà ọ̀ọ́ni ṣíṣì ṣé wọ́n tó dé bu mọ̀ ọ̀sìn gbẹ́rẹ́ rí láyé rẹ̀ ọ̀wá lóògùn èmi ni mò ń ṣe mo kàn forúkọ tiẹ̀ síwájú kó lè máa pe orúkọ ẹ̀ kọ́ rò pé wọ́n ló ń ṣe ni ó ti trespass lọ́dọ̀ tèmi èmi mò ń dá sẹ̀ríà fún. Kérésìmesì Kérésìmesì dé Kérésìmesì dé àbí olùgbàlà kan fún wa sílùú Bethlehem ẹni tí yóò jọba ayé ayérayé. Kí ni gbogbo ilé?
mo rò pé orí yín burú kí ni gbogbo kátìkàtì tẹ́ ń ṣe ládùúgbò yìí kí Father Christmas máa kọjá kẹ́ ẹ máa fọwọ́ gbáǹdì mo rò pé orí yín dàrú ìgbà wo gbogbo eléyìí bẹ̀rẹ̀ arákùnrin Yorùbá ló tiẹ̀ ń sọ lẹ́nu rárá Yorùbá ló ń sọ lẹ́nu ègún ni ọmọ Yorùbá ní èlòdì ẹ̀rí inú mi báyìí lòdì gbá mi létí báyìí ọ̀rẹ́ mi Sàámú ni mo pè é kò tẹ̀ ní dáfẹ́yìn àti Sàámú yẹn kò ní dá fún ẹ òun ló máa ń ṣe kátìkàtì báyìí òun ló máa ń wọ̀wọ̀kuwọ̀ báyìí. ó dà pé bàtẹ abẹ́ yá wèrè ni. o tún fẹ́ gbà mí lẹ́lẹ́kejì èyí túmọ̀ sí wípé o mọ̀ọ́mọ̀ ni intentionally ló fi gbá mi létí o gbárùwẹ̀ mi yìí létí irú lòun ò tẹ̀rí àfìgbà tóun dókè mẹ̀sí tí wọ́n fi òun wé gbọ́n mo gbé wá gbọ́ o dúró kó o gbọ́ mi kó o tó ní jìnnà. kí ni kí n tún wá gbọ́. mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè mẹ́ta. kò ní dá fún wa àti ìbéèrè ẹ stupid man. ṣé o ti rárí ayé rí ṣé o ti ṣọ́kú rí ṣé o ti kàgbákò rí mo gbé ṣé ọmọkùnrin ìgbérin ni gbogbo etí mi ló ń wòye báyìí olóòmọ Samuel láàrin èmi àti ẹwà dá Sàámú mọ̀ wá pé Sàámú títí táwọn èèyàn mo fi gbé ẹ dìgbàdìgbà tó fi mọ̀ pé lóòótọ́ ohun èèyàn kan ti ń jẹ́ Sàámú. ooo Adénájà mo tẹ́ ṣé kò ṣe pé àwọn èèyàn wò mí ojoojúmọ́ ni mò ń jẹun nígbò oṣó wọ́n gbá mi létí nígbò oṣó àárọ̀ kùtù wáyé mi àti àwọn ọ̀sà ìmọ̀fì àlàjọ jẹun pọ̀. kò lè dáa fún ẹ. kí ló rí. olórí burúkú ni ẹ kò ní jẹ́. ṣé gbàtọ̀ bọ́ ṣẹ̀ tó torí ẹ̀ bọ́ gbó ìtàn tí wọ́n ń wá yìí nǹkan àbí wíwá náà kàn náà wà débì tó o bá yí ọmọ ọlọ́mọ jẹ́ dé level ṣódà ṣàgbà gidi ṣe bẹ́ẹ̀ ṣé èèyàn gidi wọn. pẹ̀lẹ́ one bú 11 ṣáàgàn búgò tó bá yẹ pé ìwọ náà láǹfààní àti ní agbára kan ni irú bó o ṣe káṣu ẹ tó o ti ronú láti bà tiẹ̀ jẹ́ ṣé o mọ̀ pé o lè gbégbèsè láti bà tiẹ̀ jẹ́. ohun tí mo fẹ́ kọ́ lọ́n ṣe fún mi ló ṣe pé kán gbé wá bẹ̀ mí lásán nìkan ní o tí mo kàn fẹ́ ní ẹbí òní bí òní ológun mi òun ronú bí mọ́kàn nìkan gbé wá bẹ̀ mí ni kó lè mọ̀ pé kan tó ò ṣe òdà ó jẹ́ ju ọba community ni èmi ò ronú pé kí wá yẹ o wá sọ́dọ̀ òun lọ́mọdé wẹ̀rẹ̀. àwọn ọmọkùnrin ìbàjẹ́ bẹ́ẹ̀ lómi inú yín ṣe ní stroke nìyẹn ọ̀rọ̀ tí yóò tọ̀rọ̀ ẹ̀kọ́ dédé náà yàn gbà nírú èmi ló ṣíwọ́ náà wọ́n ní a kì í ṣíwọ́ lu mí o ti ẹ̀ wo bí nǹkan tí mo tò sọ́rùn òwò kálíbà mi nùlù èmi Adénájà fún ara mi lórí ẹ̀nà mi bẹ̀ yẹn tiẹ̀ ta kọ́ ọ parẹ́. àbọ̀ abáni tiẹ̀ lóòótọ́ o toró ṣì ní gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí ń bá káàkiri o òṣì tẹ́lẹ̀ máa ń ṣeré ẹ lè mú nǹkan mẹ́rin fún ìṣẹ́jú kan ọ̀rẹ́ yẹn kàn dédé tì yín báyìí máa fojú ẹ̀ láti kẹ́ ẹ máa yọ̀ṣẹ̀ síra yín láti kẹ́ ẹ máa gbára yín olóma bá yín dénú ilé tẹ́ ẹ bá máa fi mú ìyàwó yín tẹ́ ẹ máa kì mọ́lẹ̀ tẹ́ ẹ máa lù. ibi kọ́kọ́ ni domestic violence ti ń bẹ̀rẹ̀ maltreating ibi kọ́kọ́ ló ti ń bẹ̀rẹ̀ ó máa wá kí ìyàwó mọ́lẹ̀ wá lù ibi kọ́kọ́ ló ti ń bẹ̀rẹ̀ ó nìyẹn wọ́n kàn dédé fọwọ́ kan ló bá bùgbà sí fún wọn òun rè káàtì sọ pé wèrè yìí máa padà jìyà ẹ tó dáa. tí n bá bínú jù báyìí lọ mo lè ṣe é kó má bàa Sàámú ṣe bẹ́ẹ̀ dé. òní wọ́n sákọ́lé. má dárúkọ mi mọ́ tó bá fẹ́ ṣe ìkànnì ẹ̀ ní kò fi wú ẹ̀ lọ́tọ̀ má dárúkọ mi. ọmọdé ọbẹ̀ dèmi ni. mọ́mọ́ ọ̀nì 31st lákọ́lé. ẹgbọ̀n ìwọ má nà mí tọ́jọ́ bí wà papọ̀. ẹni wọn náà fi ògbọ́dọ̀ sọ ẹ má sọ bàbá tí mo jẹ́ o. ọmọ 31st àjọ ń ṣe kan náà ni èmi December 9 ìwọ 31st mọ́ọ̀tì kan náà ni wọ́n. tó o bá túbọ̀ bọ̀ ilẹ̀ fún máa arrest ẹ o túlẹ̀. wá arrest mi ṣé bẹ́ẹ̀ ni ó dẹ̀ wá arrest mi ilé dì láti máa yọjú. ẹ wọ́n ṣe rá mi mú ẹ wọ́n ṣe rá mi mú. ó dà àánú ojú ẹ jẹ́ ká tọwọ́ bojú. àṣé ẹ tiẹ̀ lé ó dà kò sí wàhálà máa help ẹ ní báyìí ṣebí aṣọ Father Christmas ìwọ tí ẹ ń ṣe Father Christmas guy Christmas ni ẹ aṣọ ọ̀hún ṣe bó fẹ́ fi máa tọrọ owó káàkiri ni o ò níṣẹ́ ò lábọ̀ ẹ wá máa gbé káàkiri kẹ́ máa fi tọrọ owó gbogbo owó tẹ́ ẹ bá pa lórí ẹ má yọ nú ẹ̀ fẹ́nikẹ́ni o ẹ kó gbogbo ẹ̀ wá fún mi èmi ó ṣe àwọn nǹkan kan àti nǹkan kan mọ́ láàpòpọ̀ mọ́ṣẹ́ tí ó lọ fi wẹ̀ lódò fọjọ́ méje. ṣáìdọ̀sù ọlọ́run má jẹ́ sọ bọ̀bọ̀ ìlú. tẹ́ ẹ bá gbé káàkiri tó bá lọ pa owó kankan tẹ́ ẹ bá kó gbogbo owó yẹn Fárínájà ẹ fẹ́ sọ bọ̀bọ̀ inú ni o 20% tí mo ti kọ́kọ́ béèrè lákọ̀ọ́kọ́ máa gbà tẹ́ ẹ bá lọ ṣe èsìkò owó Fárínájà tí yín ti bá yín èmi ni mo sọ bẹ́ẹ̀ o kò ní sàn èmi mo sọ. ẹ má kọ̀wọ́ fún un o. Sàámú Alájọ. Sàámú Alájọ.
wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Magbo